Ọlọ́run. Ní ẹ̀kúnrẹ́rẹ́ kí lorúkọ yín sà? Orúkọ tèmi ni Atóyèbí Múyìwá Àjànàkú Akéwì tí mo mọ̀ sí pé Àjànàkú Akéwì Ìjọjẹ. Ní ìlú wo lẹ wà báyìí? Ní ìlú Òkè Lọ́rọ̀gún níjọba ìbílẹ̀ Ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìmọ̀ bá ń bíyàn léèrè tí ẹnu kì bá bó. Ní orí ètò yà máa ń gbé àwọn tó bá jẹ́ bí ọ̀jìnmí tàbí tàbí pé wọ́n ní àgbà ọ̀jẹ̀ láàárín àwọn lọ́dẹlọ́dẹ. Àwọn kan táwa lólobó pé èyí náà ń ṣọdẹ síbí lóòótọ́ ni. Ọdẹ yìí agbọ́njú bá ní iṣẹ́ àwọn bàbá wa ni. Ìran bàbá wa ló máa ń jẹ àsìkò ọdẹ. Bàbá tó bí mi lọ́mọ gan nǹkan bí 50 years bí 50 ọdún ló fi ṣe akọ̀wé ọdẹ lórí pé ọlọ́jọ́ dé. Ẹni yẹn la mọ̀ sí Fọlọ́run fún Àjànàkú. Kí ó tẹ̀ tó lè pèyàn ní Àjànàkú ó túmọ̀ sí pé akíkanjú lẹni náà gbọ́dọ̀ jẹ́. Àjànàkú kọjá orí kan fìrí bá a bá rìnrìn kàtọ́pá rìnrìn ọkùnrin ogun ní ìgbà ayé wọn. Kódà láì dónà pẹnu ká sí gbogbo ẹ̀ ní kánmọ́kánmọ́. Nígbà wo ni ẹ bẹ̀rẹ̀ sí ọdẹ gangan? Bẹ́ẹ̀ ẹ̀yàn kọ́kọ́ gbé ìbọn pé mò ń lọ sóko ọdẹ mo fẹ́ lọ pẹran. Ìgbà wo? Àti tọ́dún mélòó? Tá a bá nípa ní ọ̀rọ̀ nígbà tá a ti wà ní primary school nìkan bíi 1987 tàbí primary school àwọn bàbá wa máa ń gbé ìbọn sí ayéré tá a mọ̀ sí àbà tàbí àgọ́ nígbà náà lọ́rùn. Tó bá ti wá ń yìnbọn wọ́n wá àpékẹ́ nìkan pé ìsà wọ́n sáàpù ẹ̀ wọ́n wá fi pọ́ǹtì síbẹ̀ pé ẹ̀yàn ọmọ yìí ó yẹ gbé ìbọn ẹ̀ máa yùn sí. Ọjọ́ tí akọ́kọ́ yìnbọn yẹn tí ó ti mú ìsà yẹn àti ń gbé ìbọn ní age of bíi lẹ́sẹ̀ bíi 13 years àti ń gbé ìbọn. Ṣé bá yìnbọn sí ìbọn ò ní gbé yín ṣubú sá? Ọmọ 13 years ó ń gbé ìbọn. Ibi tí agbára bá mọ náà bá wa kì ìbọn mọ́ nígbà yẹn ibi tí agbára bá ti mọ ló bá wa kì ìbọn mọ́ nígbà yẹn. Bàtà wa ń dàgbà tí wọ́n sọ pé àwọn ti ń dàgbà o ó rí pé àwọn náà ń dẹ igbó táwọn pa ètù táwọn pọ̀ yà nígbà yẹn. Wọ́n rí pé àwọn náà wá ń dá dúró pé tí wọ́n ní tùkù ń bọ̀ tí a mọ̀ sí ẹlẹ́dìí odò abọ́kọ́lẹ́nu ẹranko tí òfin lọ́mọ tí ń gbàdọ̀ balẹ̀ abẹ́ kan náà wẹ̀rin lẹ́nu ọgbà wa mọ́ torí bàbá ti wa láti àwọn rí àwọn àsìpa Rájí àsìpa Adémọ́lá Àjàyí Ògìdìolú ìran bàbá wa ọdẹ ni wọ́n ń ṣe ọmọ arílógun máa délé wí ọkùnrin ogun ni. Kódà ẹ ṣeun gan tó túmọ̀ sí pé àti kékeré báyìí lè ti bẹ̀rẹ̀ sí ọdẹ ní ṣíṣe. Ọmọ ọdẹ báyìí ni máa jogún àpò ọmọ àgbẹ̀ ní jogún ebè ìran asẹ́gìtà ní máa ná ní èpo igi so àjọ rẹ̀ ní bímọ ó yà sọ́dọ̀ àgùntàn ẹni bí ní làájọ àjogún sẹ́lẹ̀ àwọn babalá baba wa ni. Wípé àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán kọjá bẹ́ẹ̀ kì í ṣe babalanú àdán àtúbàdàn bẹ́ẹ̀ ni títí láíláí babalanú àdán àtúbàdàn bẹ́ẹ̀. Kódà pé ẹ kọ́kọ́ lọ sóko ọdẹ ẹ wọnú gbó ẹ pẹran ẹran wò lẹ kọ́kọ́ pa. Tá a bá nípa ní ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan sọ pé òkété gàn òkété mo kọ́ fi ìbọn parí ní alẹ́ mo kọjá bí aago 10 àbọ̀ mo kọ́ fi ìbọn pa òkété rí pa aláyẹ̀ mi kúrò gan ọjọ́ yẹn gan mi ò pa méjì gan mo sáré wálé ni pé bàbá ìwé náà yìnbọn sí ẹran dáàdì mi wá yẹ ojú ẹ̀ wò pé ojú ìbọn lélẹ̀ kété pé àbí wọ́n tu ní ọmọdé ní olóòótọ́ ẹni bí ńlá àjọ Àjànàkú ní ọ̀kadì láì. Nígbà tí ẹ pa ẹran àkọ́kọ́ yìí inú yín dùn báwo níbo ni yín ṣe dùn tó? Ilé ò mọ́ gan mo fi sun ẹran náà tí mo sùn tí mo sè lóru ìdáàdì mi ẹ má ti sùn o yàgò mọ́kànlá mo ti ṣe ẹgbọ́n kan alẹ́ mo ti ṣe ọbẹ̀ kan pé dáàdì mi náà wá fún ẹ̀sà àdúrà fún wa ni. Ẹ̀yin tó ọmọ ọdún mélòó nígbà tẹ́ pa ẹ̀? Tá a bá nípa nírọ̀ bí abí ọmọ bíi age of 18 years ni mo dá igbó lọ fún rárá mi pé mo dá inú igbó lọ láti lọ pa ẹran ọ̀tọ̀ ni pé ká máa yìnbọn ní etílé pé wọ́n sì pàdé ọdẹ à ń kì ìbọn à ń yìnbọn ní ìdí ògún bọ̀ pé mo dá inú igbó lọ age of 18 years ọmọ ọdún 18 ni mo pa ẹran ọjọ́ náà ó kọjá pé mo gba ipò tó ga jù lágbàáyé nínú ìmọ̀ òye ìwé. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé àwọn lọ́nugbó àwọn rí àwọn nǹkan abàmì àwọn nǹkan tí ó bà ní lẹ́rù jọjọ àwọn mìíràn sọ pé àwọn bá iwin pàdé egbére àti oríṣiríṣi àwọn nǹkan abàmì nínú igbó. Ṣé ó ti ṣẹlẹ̀ sí yín sí ẹ̀ ti bá kankan pàdé tó pé ó bà yín lẹ́rù pé kí ni nǹkan ẹ̀rù ni? Ọjọ́ tí ẹ̀rù bà mí jù èmi àti bàbá mi ni ó ti jẹ oyè báyìí Chief Àwòrò Òkè Lọ́rọ̀gún Adémọ́lá Ọdẹ́túndé Aborísàdé Ògúndélé Àwòrò ni wọ́n a jọ lọ sí ìgbé ọdẹ ni wọ́n fi bẹ̀yìn ní òkè ọgbà nílùú Òkè Lọ́rọ̀gún àwa débẹ̀
nígbà tí ìrókò tó tanná iná tiẹ̀ bo tiwa mọ́lẹ̀. ìrókò olúwere iná tiẹ̀ ó bo titi wa mọ́lẹ̀. ó dà pé ẹ̀yin lè jẹ́ bí ẹlẹ́ẹ̀kejì tí ń sọ̀rọ̀ nípa òkè ọgbà pé ìrókò kan wà bẹ́ẹ̀ tó máa tanná fún àwọn èèyàn. ó kọjá bẹ́ẹ̀. mo fi ọ̀rọ̀ wárọ̀ pẹ̀lú ọdẹ kan náà ó náà ṣàlàyé nípa ìrírí ẹ̀ lókè ọgbà ọ̀nà bo ní òkè ọgbà yìí wà lókè là. tí a bá ti dé ìlú òkè lọ́rọ̀gún tá a bá nípa ẹ̀rọ kan sọ pé à ń lọ sí ìjọ kan tó ń pè ní CAMC Church a wà sún síwájú díẹ̀ ọmọọba Adélẹ̀yẹ Adéwọlé ó kọ́lé síbẹ̀ tá a ti dé Adélẹ̀yẹ Adéwọlé tá a ti wọ àyòkè yẹn ibẹ̀ ni ìrókò yẹn wà ọjọ́ tí ìrókò yẹn tí ó palẹ̀ mọ́ Ṣàngó ló bínú pa ìrókò yẹn kúrò ńbẹ̀ nígbà tí iná rẹ̀ bò wá mọ́lẹ̀ ẹ tó wá jẹ́ àwòrán òkè lọ́rọ̀gún ó sọ fún mi pé ẹni tó wà nínú igi ọ̀rọ̀ igi ènìyàn ni ìwọ náà rí ènìyàn ni ìwọ náà Ọlọ́run ló jọ dá ẹ̀yin méjèèjì tó bá ti pàdé ẹ ká fi yẹn lẹ̀. ẹ mọ̀ yẹ ká fi lẹ̀ àwọn ibi tá à ń lọ gẹ́gẹ́ lẹ̀sìn ẹ̀fẹ́ ni mo fẹ́ nígbà yìí pé bá ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló sọ pé kẹ̀sì. ẹ sáyẹn pé ọ̀nà fọ́nlẹ̀ fún ọlọ́nà náà ni. ọ̀rọ̀ igi kan ló ń gbénu igi. bẹ́ẹ̀ ni àwọn tí orí ti sàdá tá ń pè ní òrìṣà àwọn òsánú gbó tí a rò pé tí wọ́n rí wa táàrí wọn ni. wọ́n sọ fún olùkọ́ ní bí ọ̀tún bá ti fi ọ̀nà tún lẹ̀ ọ̀nà tún ni o tí òsì bá ti fọ̀nà òsì sílẹ̀ ọ̀nà òsì ni bí ajagunà bá ti fọ̀nà sílẹ̀ ọ̀nà ajagunà tí irun orí ó sì pọ̀ tó yẹn òyìyà ló máa ń yá o àtìlẹ́yìn tó kù lórí àwọn tó wà lójú agbo àti eré amóhùnmáwòrán káfẹ́ tó kù sílẹ̀. nígbà tí ẹ débẹ̀ tẹ rí ìrókò yìí títaná tó ń taná mọ́ yín lójú ṣé kò fẹ́ kẹ́ pẹ̀rán ládùúgbò ẹni àwọn kan sọ pé ìrókò mi máa ń ṣọdẹ fún rẹ̀ pé ọdẹ ni ìrókò mi pé ó dẹ̀ máa ní àwọn ẹran kan lágbègbè ẹ̀ tó lè pé òun fúnra rẹ̀ ń dẹ pé kì í dẹ̀ fẹ́ kí ọmọ èèyàn ó bá dẹ lára àwọn ẹran yìí. bí ẹtu ìgalà tá a fẹ́ pè ní àgbọ̀nrín ìgbà míì tá a bá yìnbọn sí àgbọ̀nrín gbàmí tá a mọ̀ sí ìgalà àwa àtúraka a máa wọ́ pẹ̀lú agbára rẹ̀ wá ti dé ìdígi yẹn àwọ̀ ẹran yẹn ti àrírí mu. tó ṣẹlẹ̀ sí yín rí. tá a bá nípa nírọ́ ẹ̀kan ló ṣẹlẹ̀ rí òdélé mo lọ bá àwọn bàbá tí wọ́n bí wa ní ọmọdé ń ṣe ọ́ tó bá dé ọ̀kejì lọ bá a sọ báyìí sí pé ọ sì bá ẹnu rẹ̀. kí ló sọ kékeré sọ. sẹ́yìn pé bíbélì ní sáàmù àlùkùránì sì ní tiẹ̀ náà so ti àwọn Yorùbá náà ni pé sẹ́yìn pé ó gbé fóun fólóhùn náà ni èyí mo ní kan yìí eré tó kù wá tún pamọ́ ọjọ́ kejì bí tá a ti yìnbọn sẹ́ran tá a wá ti tá a rí àtúnbẹ̀rẹ̀ ń bẹ̀. ní ibi tẹ̀ ti wá ẹran tẹ́ ẹ̀. ibi tá a ti wá ẹran tá a rí ní alẹ́ ọjọ́ kejì tán ní ká lọ síbẹ̀ àtó tó rọ̀lẹ́ tán ní ká tọ́ tún wá ká má jẹ́ dání ibi tá a ti wá ti tá a rí àbẹ̀rẹ̀ ń bẹ̀. lẹ́yìn ìgbà tẹ́ ẹ pé àwọn gbólóhùn yìí sí. tí a ka sáàmù bílẹ̀ sí náà rẹ̀ sáàmù bílẹ̀. kí ló ń jẹ́ sáàmù bílẹ̀. ẹ sẹ́ pé ní àtìkọ́ ṣe Ọlọ́run dọ́run wa tayé ọ̀rọ̀ la fi dálé ayé láti kọ́ sí ní ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ìwé Jòhánù ló sọ inú Bíbélì Àlùkùránì náà tó ń sọ tiẹ̀ nínú Àlùkùránì ó ní mọ́yàsá ó ní kò sí ọba kan lẹ́yìn òun Ọlọ́run ọba Yorùbá náà tó ń sọ tiẹ̀ ó ní ògbè fohùn fólóhùn wọ́n ti fún wa náà yín kan àwa lánàá. tó lẹ́nu kan pé ẹ tẹ fá sí àárín òkúdù pé ẹ rí ẹran yẹn. kì í ṣe pé ọ̀rọ̀ fani ohun ó tún fẹ́ ni tí ojúmọ́ ti wọ́n sílẹ̀ ayé ni ohun ó tún fẹ́ ni ohun fẹ́ náà ni. ó dẹ̀ gbé ẹran yẹn padà wá. ó bá ti jẹ́ ti Elédùmarè àti Ògúnláka sí mọ́lẹ̀. ó dẹ̀ mọ̀ jẹ́ ká da sọ́gbó ilé tá à ń sọ pọ̀ à ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ tí ẹ lọ sóko ọdẹ tẹ ẹ bá nǹkan ẹrù pàdé ẹlẹ́yìn àti àwòrò tó ń jẹ lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ ni Adémọ́lá Ọdẹ́túndé Abúrúsàdé Ògúndélé. nígbà tẹ ẹ rí ìrókò tó taná mọ́ yín lójú. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó taná mọ́ yín lójú. kí ti pọ́ tán mọ́ wọn lójú ni pé wọ́n tan sólà iná yẹn bò wá mọ́lẹ̀ nínú tí wàá gbòòrì náà mọ́ tí ra bá rìn tàbí tí abẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ gan-an mọ̀ wò nílẹ̀ ilẹ̀ iná tí wàá gbòòrì òwúlò mọ́ bọ̀ bàbá náà àgbàlagbà náà ní àwòrò kèlè àrùn ọ̀gún nígbà tí àwọn náà tí wọ́n bá ọ̀rọ̀ gí sọ̀rọ̀ iná kú lẹ́sẹ̀kẹsẹ̀ náà. tábà nípa ní irọ́ ni òjọba ní oró máa mú bí òjọba ní oró tó máa mú ilẹ̀ oró mú olókun náà ni ọjọ́ tí obìnrin bá ti tà sẹ́yọ̀ ló máa mú ọbẹ̀ ìdíjọ́ kejì. yàtọ̀ sí ọjọ́ yìí tí ẹ rí nǹkan tó bà yín lẹ́rù sí ẹ̀ tó padà pé ẹ kó nǹkan mìíràn nínú gbogbo pé ẹ wò pé ọ̀rọ̀ nugbó pẹ̀lú àwọn nǹkan àbàmì ó mọ̀ ti lágbára jù pé mi ò rò pé màá tó ń dẹgbẹ́ lọ́nà bíi mú tó ṣẹlẹ̀ sí pé ẹ tó ń bá nǹkan àbàmì pàdé. olóyìnbó sọ ni wọ́n ní pátìsì ni
ọmọ mọ́kìyàn pàfẹ́tì ni ìgbà yẹn kí n pé mo rí ojúkoro ojúmọ́ ọbí pé ká kọjá atẹ́gùn kan kó fẹ́ yí orí yẹn kó gbá gan ẹ̀ wọ́n gba titi wọn àwọn àwa ò rí wọn náà ó lákìlẹ̀ kan mọ́ rí wa ṣùgbọ́n aago méjì òní mú ní kótó àti adapt mọ́ pé ibi ń lọ bí tiẹ̀ náà ni àdí lọ́nà náà ò ní ju wa lọ́nà tiẹ̀ máa lọ sáàyè tiẹ̀ àwọn náà àdá ọdọ́ náà so. kódà pé èèyàn ń pẹran èèyàn ń gbẹran wálé ẹran wo ló ṣe pé ẹ pa tó ṣe pé ẹ wò pé ẹran yẹn ó kà á mọ̀ ó wúwo púpọ̀ ó pọ̀. ẹ̀ẹ̀kan tí mo pa ẹran kan tó ń pè ní ìgalà náà ni òun ló tóbi jù náà tí mo pa. ẹ ti pàtó pẹ̀lẹ́dẹ̀ gan rí. takùtẹ́ ló mú rí àti wáyà ṣùgbọ́n àyìnbọn sí ní ojú pọ́ọ̀tì yẹn ni bọ̀ pé mo dẹ́gbẹ́ lọ èmi mo ti wà nínú gbó lẹ́ẹ̀kan bí aago 5 dájí mo ti lé yàn bùsùn bí àwọn ológun pàtó wá tó bí táìmù kan tètè ní ìjáde níbi aago bíi 6 àbọ̀ dájí ibi tó ti ń jẹ ewé atamọ́ ewé látàpẹ̀ ní ọkọ̀ mo tún ọkọ̀ rẹ̀. ní àgbọ̀nrín ni tó tẹ odò sára ó kọjá bẹ́ẹ̀ tí mo tẹ̀ sí ìgbà méjì ó sọ pé tákìtì bíi pé yóò gbéra ni oúnjẹ aporo ni ilẹ̀ ni níjọ́ náà mo pé àwọn èèyàn nígboro ẹ máa bọ àlègbélé dégbélé ní kákọ̀ọ́bí kápísìsì kápẹ́ ìgbà ti ta ìlàkó tìǹbù ọjọ́ ẹ̀gbọ́n odó sọ̀rọ̀ lóko odó sọ̀rọ̀ odó fọ̀hún. kódà ṣé ó ní ọjọ́ kan tó ṣe pé ẹ wò pé iṣẹ́ ọdẹ táwọn tiẹ̀ ń ṣe yìí wàhálà yìí ti pọ̀ jù ní bọ́dẹ̀ bá rò sẹ́rò yà ó bá délé ó bá pẹran kò ní fún yàn lẹ́ran jẹ kí ọdẹ tó forí jágbó forí jájù forí gbọ́ràwé forí já gbogbo ẹ̀ kó lọ́sẹ̀ yà kó nǹkan pẹran wálé ẹ ti lo ọkọ ọdẹ lọ́jọ́ kan tó ṣe pé ẹ wá wò wàhálà yìí gan ti pọ̀ ju nǹkan tá à ń rí inú kínní lọ bí o rò pé màá ṣe kínní mọ́ ó ti ṣẹlẹ̀ sí yín rí. ó yẹ kí n rò ó ṣùgbọ́n àwọn babaláwa wọn rò rí kọ́lọ̀ ń fọnù kẹ́ Adébọ́dún táwọn sì dáko bírí nílé ọba alá àti bàbá tán bẹ ní àyè báyìí Adélékè Abíọ́lá Àrọ̀nì bàbá Ògúndàrè tá a bá wà nínú àbálẹ́ kékeré máa yẹ kò sí bí ojú ó sì pa wọn tó bá pẹ̀rẹ̀ á ní ọmọ ẹni là máa fi kànlé lọ́wọ́ wọn ní ròyìn wọn jẹ́ ká mọ̀ ọ́n ṣe ìran níran ìranun níran gbọ́tọ́ lẹ sọ pé èèyàn ó máa rò pé ọjọ́ tọdẹ bá rò sẹ́rò ìyà tó bá pẹ̀rẹ̀ kò ní fún yàn ń jẹ́ pé tẹbí ìyàwó ni ó ṣe bí ìyàwó bàjẹ́ sí kò ní tó àtẹ̀ wọn ni ẹ̀dùn ẹ̀kọ́ sí kò ní tọ́ wọn ni ìran wa àfi bẹ́ẹ̀ ní àwọn tó bà ní orí pé à ń sọ̀rọ̀ lórí ẹran torí àjogún bá àwọn bàbá wa ni wọ́n ti fẹ́ràn ìwọ̀n wá sí ní kékeré so àwọn náà àfi bẹ́ẹ̀ náà àwọn ọdẹ míì wọ́n náà. kódà wọ́n ní èyí pa ọdẹ pẹ̀rán là pé béèyàn bá ń ṣọdẹ pé bí aṣọ rẹ̀ ò bá kù méjì á kàkísà kan fún ṣé lóòótọ́ ni pé béèyàn pẹ̀rán là. ẹ ṣeun oníjà lọ́dẹ kan sọ ó ní ọdẹ kan lá ọdẹ o ọdẹ kankan ọdẹ o ọdẹ gbọ́dọ̀ fi bàtí ọdẹ wọn díwò ọdẹ tó bá ti fi èdè kún tiẹ̀ ibi tá a wà yìí iṣẹ́ ọdẹ ni wọ́n fi tó wa dé tá a fi graduate ó sì yẹ àwọn bàbá wa tí mo dárúkọ yẹn Àjànàkú Adélékè Abíọ́lá Àrọ̀nì nílé ọbalé Adébọ́dún dákobìnrin nílé ọbalá ó yẹ wọn kò sí tọmọ ọmọ kàwé láyé tí ọmọ wọn kàwé dé wọn fi tọmọ wọn fi yẹlé wọn sì fi yẹ nìyẹn báyà ní ara wọn so tẹ́ máa fi kàn mí kún iṣẹ́ ọdẹ ó likely ó jẹ́ pé ó wù wọ́n. ṣùgbọ́n sáà lè sọ wípé àbí sí yóò jẹ́ nǹkan tó ṣe pé nǹkan téèyàn lè sọ ní ìbámu ń béèrè tẹnu ìbò sí pé àwọn kan máa ń sọ̀rọ̀ ọmọ fi ń sọ̀rọ̀ sọ pé bí èèyàn bá rọ́dẹ tó bá jọ́dẹ tí ò bá lóògùn kà bó bá kúre kò ní sùn re sáà lè sọ pé bóyá nítorí ìwà ṣé ọyẹ ẹjẹ kí n béèrè báyìí ṣé ọdẹ ìkà lọdẹ ni tí wọ́n máa sọ pé ẹni tó bá ń sí ọdẹ ẹni tí ò bá lóògùn kà bó bá kúre kò ní sùn re ṣé ìkà lọdẹ ni. ọdẹ máa ń lóògùn ṣùgbọ́n àìní lóògùn kà. àwọn òṣùpá máa ń sọ ọdẹ náà fúnra náà máa ń fi ń kiri àwọn pé ọdẹ tó bá jọ ọdẹ gidi ẹni tí ò bá lóògùn kà bá kúre kò ní sùn re. sẹ́yìn pé nínú àwọn olóyìnbó àṣẹ dé paracetamol náà ní bá ṣe ní oògùn tó mara lè làrógùn ọrùn nínú Yorùbá náà lẹ́ẹ̀kan mo sọ gbọ́dọ̀ kan mo ní ọmọ ọdẹ níjogún apó ọmọ àgbẹ̀ níjogún ebè ìránṣẹ́ gìtà nínú ògì ọ̀rọ̀ mo sọ lákọ̀ọ́kọ́ lórí àwọn ọ̀rọ̀ ògì náà
ó ní nǹkan tá fi kojú mọ́ nínú gbó ká mọ̀ ti sọ délẹ̀ ni ọjọ́ tó gún bá ká ni mọ́ inú apó tó ká ni mọ́ ọrùn ebè tó ká ni mọ́ pàlàpàlà igi ó ní tá a máa ń lò. kí lè máa ń lò. kò wá sí ọ̀fẹ́. ṣé ẹ̀yin lọ́fẹ́ báyìí. kábíyèsí lẹ́dùnmarè tó bá sọ̀wádìí ìjàkadì náà tá a bá ní nílé àmọ́ níta náà ni ọ̀fẹ́ gbé mi fún ọ̀fẹ́ gbé yàn. kò mọ̀ sí nǹkan tó ń jọ fẹ̀ ṣé ẹ̀yin ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ sí wa. tá a bá ní parí rọ́pọ́ndà pé àbí à ń dógùn lójú gbogbo àwọn tó nílé ayé ni lẹ́ẹ̀kan mo pèdè kan mo ní ọ̀tún fọ̀nà tún lẹ̀ ọ̀nà ọ̀tún o sì fọ̀nà sínú ọ̀nà òsì ajagunà fọ̀nà sínú ọ̀nà ajagunà tí orí bá ti pé dí òyà ni máa ń yà ọ̀nà yà wọn ní rí wa àwa ọmọ wò wọ́n ni. ó túmọ̀ sí pé bójúbójú kéèyàn fi bójúbójú bóyàn lójú kéèyàn kẹ́ni ọmọ ríyàn mọ́ bí afẹ́ rí kàn lẹ́ sọ. tẹ́ ẹ bá ní ìdẹ̀gẹ́ta adìyẹ dúdú la máa ń lò agbára wọnú gaba báyìí ti gi adìyẹ dúdú ni. pé wọn wà ní rí yín. láyé wà láwọn rí wọn. wọ́n rò pé nínú fíìmù náà ti máa ń pòórá tí wọ́n máa ń sọ pé wọ́n ń pòórá ń gbéra wọn fò. ẹ̀sìn òyìnrí ayé la fi ń ṣe ya fíìmù èmi àti bàbá wa ẹ̀dá onílé ọlá lérè pàìmọ́ aya fíìmù gan rí dáadáa tí mo jẹ́ akéwì ní ààfin wọn dáadáa ohun táwọn àti ohun tó ti ṣẹlẹ̀ lójú ayé ni wọ́n fi ya fíìmù sẹ́yìn ilé èèyàn wò. wípé bí ó bá di gàláǹgì tátán. ọ̀fẹ́ gbé mi fún ọ̀fẹ́ atara jìjà gbé mi dìde. torí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹnìkan náà tó jẹ́ ọdẹ ó wá ní òun àti egbére tí jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ rí nínú igbó àti wọn wá rí pé kíní ó ti fẹ́ mọ lágbára jù olóhùn pòórá ni olórí òkìtì báyìí ló ti lọ bára. mo mẹ́nìkan ní òkèlá wọ́n jọ fa wàhálà rí pẹ̀lú egbére kí mọ̀ dárúkọ olóyè ńlá ni ó di odidi ìlú kan mú ni ní àgbègbè tó jẹ́ balẹ̀ lókèlá ó ṣẹlẹ̀ sí rí òun àti egbére ni ó lọ balẹ̀ lórí òkìtì ọ̀gán rẹ̀ ó sọ ọmọ òkèlá náà ni bẹ́ẹ̀ni bóyá kí mọ̀ dárúkọ lórí àwọn èèyàn tí wọ́n wọ̀ ọmọ fúnra ẹ̀gá ti sọ lórí ètò yìí bóyá balẹ̀ Fẹ́mi Ọ̀dẹ́kúnlé bẹ́ẹ̀ni ó tó ṣẹlẹ̀ ní kí n ṣe pé ọ̀rọ̀ wa dáa ó lóun ṣe fàákájà pẹ̀lú ewé bẹ́ẹ̀ni wọ́n fẹ́ gbà náà ṣùgbọ́n ó ṣẹlẹ̀ lókè lọ́rọ̀gún ọmọ ilé ọba ṣẹkẹ ìlókè lọ́rọ̀gún ni Fẹ́mi Ọ̀dẹ́kúnlé chief balẹ̀ ti ìlú Péjú ni. ó dà ẹ ti ń kàn án débi tí ó ti ń lu báyìí ó ti ń kàn án débi tó ti ń lu bàbá ní ká wò ó gẹ́gẹ́ bí ọdẹ tẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ bá rí àwọn onífá ẹ rí wọn tẹ̀ wọ́n ti ìyẹ̀rẹ̀ wọn lẹ́nu ni bẹ́ẹ̀ bá rí àwọn eégún tàwọn tẹ̀ sá wọn ni bẹ́ẹ̀ bá rí àwọn ọdẹ tàwọn tẹ̀ jálá ni ẹ lè ké ìjálá bẹ́ẹ̀ ṣe wà. ní gbogbo àṣà tí Ọlọ́run fún mi láyé yìí ní ilẹ̀ Yorùbá ìjálá jẹ́ ọ̀kan pàtàkì yàtọ̀ pé ká máa kí oríkì orílẹ̀ Ọlọ́run fi ìjálá yẹn kẹ́mi láti kékeré 1987 tún wà ní primary 1 mo ti fi ìjálá ọdẹ bọ̀. ọ̀dà ká tó di pé a lọ síbi ìjálá yẹn ṣé ó ní ọjọ́ kan tó di pé ẹ ní ìrírí mọ́ ní gbàgbé bóyá ló pọ̀ ọdẹ tó di pé ó jẹ́ ìrírí mọ́ ní gbàgbé pé mi ò lè gbàgbé ìrírí tún ṣẹlẹ̀ sí rí lọ́jọ́ ọdẹ pé ìrírí ọjọ́ mọ́ ní gbàgbé lọ́jọ́ yìí ó lè jẹ́ ti ìdùnnú ó lè jẹ́ ti ìdàkejì tó ti ṣẹlẹ̀ sí pé ọjọ́ mọ́ ní gbàgbé ni tó lè jẹ́ pé ó tún jẹ́ nǹkan tó ní kìmí dáadáa. ọjọ́ mọ́ ní gbàgbé ni pé tí ọwọ́ mi bá ẹ̀tù bíi mẹ́ta tí mo pa mo wá gbé kan kọ́ igi nígbà tó di méjì mo sàpẹ́ síbẹ̀ mo bá tó wá di òru ganjọ ibi tí mo já sí kò wá yé bọ ibi tí mo gbà wọlé èmi mọ̀ wá kó méjì dé mo ní ẹranko ẹ̀kan sóko wọ́n ní rọ́ọ̀nì irú ẹ̀pà ẹ̀tù mẹ́ta náà kó méjì wálé kó lọ sí sí ó wá jẹ́ bí lójú àwọn ọ̀rẹ́ mi nígbà àbí wọ́n dẹ́gbù tìyẹn pé irú ẹ̀ pa ní orí mo ti ta ẹ̀tù yìí mo wá lọ ní ìkan bí agbẹ́jọ ọjọ́ kejì wọ́n lọ gbé ẹ̀tù yẹn wálé ibi tí mo gbà wọlé mo mọ̀ bẹ̀ bọ́ tíba tí mo gbà ìyáde náà mo mọ̀ bẹ̀ ṣùgbọ́n ibi tí mo gbé sí mo mọ̀ ṣùgbọ́n bí mo ṣe rìn ní ìlú àṣẹyìn mọ́ wọ́n jẹ mọ́ nígbà pé èmi ọmọ ọdẹ ọmọ asípa lẹ́gbọ̀ ọmọ àdèrè ọmọ alẹ́sìn wodò àrùn òjijì mẹ́kùn nísìn ìní ẹ̀jẹ̀ náà kù àti mo gbé dé ọdẹ ẹni ọdún so ọjọ́ yẹn ni wọ́n máa pè mí pé àwọn gbọ́ pé òpà kan méjì wálé wọ́n pa mẹ́ta mo gbé méjì wálé sọ wá dá ni mo lọ gbé kẹta. so ó túmọ̀ sí pé ọjọ́ ìlọ́jọ́ mọ́ ní gbàgbé. bí yóò dé bá gbé. ó dàgbà wá sọ pé à ń sọ̀rọ̀ nípa àwọn ọdẹ lókèlá àwọn máa ń sọ̀rọ̀ àtìpà alájí àtìpà kan nílé àwòrán bàbá sọ àwọn ọdẹ tó ṣe pé wọ́n jẹ́ akíkanjú tó ṣe pé wọ́n ti ṣe nǹkan tó ṣe pé ó lápá láàrin àwọn lọ́dẹ bóyá tó ṣe pé wọ́n ṣe nǹkan akíkanjú tẹ́lẹ̀ sọ díẹ̀ fún wa lára ìtàn bí ẹ̀kọ́ kan wọn.
Chief Olódẹ àná Ògún Yọ̀rẹ́túndé kábíyèsí o ọkùnrin ogun lọ́nà wo ló fi jọ́kùnrin tí ogun bá fẹ́ wọ̀lú àwọn là á pè sógun kan ti wọ̀lú lójú wọn rí tí wọ́n ti pé wọ́n lọ di ìlú. kan tó bí wa ní ayé ogun pàyàbàyàbà àwọn ni wọ́n pè tùsáwọ̀ wọ́n wà fún peace. Ogun wo náà ń pè ní ogun àyàbàyàbà. kan tó bí wa láti gbọ́ ìtàn yẹn ogun pé tí ọmọ ò bá jẹ́ gbé ká fọmọ́lẹ̀ sínú yàrá olórí mórí ẹ̀yọ ọ̀nà àwọn pàdé àwọn yẹn pé èjò dọ́là kí n abẹ́ fi ìjà sí. ní àwọn olóde Ògún Wòye kó lọ́n fọnù kẹ́ wọn àwọn yẹn wà peace ni wọ́n wà fún ìlú agbára tọ́lọ̀ fún wọn ẹlòmíì ò nàgbára àmọ́ jàjàgbára mo tó báyìí bàbá ó sì jẹ́ ẹni pé ẹ̀yàn ọmọ ẹ wá a ní dánwò sí i àkọ́tòdè lọ ẹ tẹ̀lé òfin Nàìjíríà o tẹ bá kọjá yẹn òfin ògbé yẹn o ẹ ká pẹ̀tù sáwọ̀ náà pẹ̀lú peace bàbá ó dẹ̀ fi àlàáfíà sí. so yàtọ̀ sí ìyíhun bóyá bí àwọn tó ti pé wọ́n lo agbára tọ́lọ̀ fún wọn tán fi bóyá wọ́n lò nínú igbó ni o wọ́n lò ogun bọ̀ ni o wọ́n lò níbi kan ni o. ẹ ṣeun bàbá wa Ọláyíwọlá jámọ̀ sí bàbá Aláyẹ̀wò Pòtì Aláyẹ̀wò Pòtì à ń pè ní Dẹ́gbìlé Ọlá Aláyẹ̀wò Pòtì wọ́n fi odidi ọdún kan tàbí 20 ọdún sọ èpo tìkìtì ẹnìkan ṣoṣo tó dẹ̀ ń sọ gbogbo Pòtì tẹ bá dọ̀tún ẹ bá wọn bẹ́ẹ̀ ló sì ẹ pa bá wọn gbogbo ẹ̀sán bàbá yẹn ẹ mọ̀ bá pàdé náà ni ọdún wẹ̀sì ni àwọn bọ́lẹ̀ ṣe débì mo ti rí ọ tẹ́lẹ̀ kí n tó débì àwọn ọdẹ ni. bàbá wa Adétòyí bàbá wa Àjílà ilé ọba sọ́lọ̀ Adétòyí ilé ọmọ wa àwọn àgbọ̀dẹ mi tí ọba náà sámọ́ wọn lọ níbí wọ́n lọ sí tápákẹ́ wọ́n tẹ̀lé ọba wọn lẹ́nu ọ̀nà ni ibi tó ń bọ̀ náà lélẹ̀ àwọn yẹn wọ́n fi ọdẹ tiwọn àtàgbà tiwọn wọ́n fi to ìlú nígbà náà lọ. kódà ẹ ṣeun gan adúpẹ́ pé òkun kó tó di pa àmọ́ lọ ẹ sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ẹ mọ bí wọ́n ṣe ń ké ìjàlá ọdẹ pé lára nǹkan tó lọ́n fi rọ̀ yín lọ́rùn jù pátápátá bí pé yẹn fi ẹ̀kọ́ jẹ ẹ̀kọ́ ni. ó dàbí ẹ bá fún ṣàlàyé. mo rí bá lónìí mo rí bàbá mi o àdáṣe ní mọ ìbò gbọ́dọ̀ òun nìyẹn ìbá pẹ́tẹ́ ọwọ́ ìbá pẹ́tẹ́ ẹsẹ̀ ìbá pẹ́tẹ́pẹ́tẹ́ àtẹ́lẹsẹ̀ ewu yóò fi dé púpọ̀ tán ìbòkó tó dorí kodò tí òun wúro mi o ìbòkó tó dorí kodò tí ó dẹ̀jẹ̀ Ògún onílé owó Ògún lákàyè ọmọ sí mọ́lẹ̀ Ògún ló ní pàjá mo pàjá Ògún ló ní pẹlẹ́dẹ̀ mo pa ẹlẹ́dẹ̀ Ògún ló ní pàgbò mẹ́rin tó ní irun pa ó wá patún pé ẹranko àbọ̀ kọ́ lẹ́nu ni bàbá mi àgbà ó ní mọ́ tètè dé lóko bí ọmọ ọ̀lẹ kí n má pẹ́ lóko bí ọmọ ẹrú ìwo ni kí n ṣe pàmòrìbọn dún ló ní ìbọn mọ̀ ọ̀bọ̀n ọmọ ajínrẹ̀ gbé mọ̀ rẹ̀ lólè alẹ́lẹ́lẹ́ enífẹ̀ ó yá pálẹ́bàtì lẹ́rẹ́ abẹ́gi asúrẹ́dẹ́rẹ́dẹ́ kòkòtò gbọ́dà bí ènìyàn oró mi kọ́ oró bàbá mi oró ní ẹ̀tù tí mú gàlà lọ́dẹ̀dẹ̀ ẹ̀dùn àgbọ̀nrín ó ń bẹ lábàáyé bàbá mi o ẹ̀gbà àgbọ̀nrín ó fún mi lọ́rùn ó jẹ́ sùn lọ ẹ̀dẹ̀ bá rí ẹ mọ́ bí ẹ̀yàgò lọ́nà ẹ̀bìrì wò bóní gbàgbọ́ bá ń ka bíbélì màmá kayàwó tó tí mo pa ni pàmòrìbọn dún lóní ìbọn bá mọ̀ ọgbọ̀n ọmọ ajínrẹ̀ gbọ́mọ rẹ̀ lólè Ògún lákàyè ọ̀sìn mọ́lẹ̀ Ògún onílé owó Ògún ọlọ́nà mi ara Ògún bó o bá dagbọ́n mọ́ta mi bó o bá dòdò mọ́ gbé mi lọ bó o bá wá dògìdán mọ́ pẹ́nà mọ́ mi jẹ ìmọ̀mọ́ àwúre tún mi lọ ọkùnrin bíi dìgbà aláàánú òjijì mẹ́kùn nísàn máa dọ́kọ̀ níbi owó ń gbé so ọmọ bí mo dọ́rin máa bọ̀rin mu igbó dọ́ta máa bọ̀ sàwẹ́sẹ̀ mo rí bá o Ògún lákàyè ọmọ sí mọ́lẹ̀ àwọn aláìmọ̀kan aníjọ Ògún bá gbalẹ̀ gbòdò lè gboko lọ́wọ́ ẹni káláìmọ̀ yìí pé Ògún tó gbalẹ̀ gbòdò lè gboko lọ́wọ́ ọba bẹni ẹni máa rẹ́rẹ́ mọ́ bí ẹ̀yà gbòlọ́ náà dé wò. ẹ ṣeun ẹ bọ̀ délẹ̀ ẹ ṣeun gan yàtọ̀ sí pé èèyàn ń kéjàlá mo mọ̀ pé ẹ máa ń kéwì orílẹ̀ kéwì kí àwọn ìlú agboolé nǹkan kan ní ìlú Òkèlà ọ̀rọ̀ bá fẹ́ ní tó agboolé bíi 23 nílùú Òkèlà ọ̀gbọ̀n ẹ mọ̀ tó mélòó nínú oríkì gbogbo ẹ̀ ni mo mọ̀ irọ́ mọ̀ ni gbogbo agboolé tí ń bẹ lókèlà ọ̀rọ̀ ni mo mọ orí jẹ. ṣé ká da yín wò báyìí bóyá ẹ kẹnu bọ̀ ẹ gbé láti bí àwọn agboolé yẹn ṣe tò lera látòkè láì dé sáyé. ẹ bó ṣe tó kó kó mọ́ dà pé àbí mo kọ́ sí ìwé ni ẹ̀yin ẹ̀kan sáà tún sí pé agboolé bàjẹ́ kó bá bá. ọ̀dà ẹ yọ balẹ̀. ọbalẹ̀ ọmọ eléjù lọkọ̀ mi ọmọ ayérò ń fẹ́ kọ̀ mí ọ̀gẹ́ kọ̀ mí èrè ọmọ afẹ́jú eré ko òkìtọ́bọ̀ ọ̀ráyé eléjù ìbámọ̀ eléjù
máa jọ fẹ́ ọmọ mo wálé mo ajá kí wọn ọmọ atọ́kùnrin ò jẹun nínú ilé bàbá tó bí yín lọ́mọ jàgùtà bó ìjọlẹ̀ járe lẹ́jù ńlẹ̀ ọmọ eléjù lọkọ̀ mi ọmọ abí ṣòkòtò lóṣù mẹ́fà nílé aláró gbọdọ̀ rẹ sọ ṣòkòtò gbọdọ̀ sọnù ọmọ abẹ́sẹ̀ tí sáré sápákín eléjù lọkọ̀ mi sẹ́ẹ̀ lè búra bẹ́ẹ̀ bá lágẹmọ tán àbá ẹ̀ bá lágẹmọ tán èyí ọmọ alágẹmọ tí pọlá yíyan ìjọkọ̀ mi máa dé doyè ìdúgbò ńlá ayérò ń fẹ́ kọ̀mí èrè ayérò ń fẹ́ kọ̀mí ọ̀gẹ́ ọmọ afíjú eréko òkè tó bá ọ̀rẹ́ yẹ lọ́nà èjù ọmọ eléjù lọkọ̀ mi ìbò ńlá nílé kọ̀mí ọ̀gẹ́ ìbò ńlá nílé kọ̀mí èrè ọmọ afíjú eréko. ọmọ kí wọn lórí kìkẹ́ pé ó fẹ́ ṣoore fún ẹnìkan orí ó kì bọnú aṣọ. ẹ ká fìyẹn lẹ ẹ pẹ̀lú kan ní alápèjà ogun kò fẹ́ pé kì í pe ogun já ni a lè pe já lórí àwọn tó fẹ́ kọ́ oríkì náà tó ń bá wọn nọ́mbà wọn ó kù wá pé ẹ wá kọ́ àlóríkì ni. kódà ẹ yẹ ká fòfin rẹ ẹ yẹ ká bọ́ sí ilé ẹlẹ́mọ̀nà bí iṣẹ́ oríkì wọn nílé ẹlẹ́mọ̀nà. ilé ẹlẹ́mọ̀nà lókè lọ́rùn ọ̀gùn ẹlẹ́mọ̀nà ọmọ ọmọ ọ̀sẹ̀ rẹ ọmọ akílà lọ́tún ọmọ àbíwèrè tí ń bẹ lẹ́nu òde ọmọ ẹgbọ̀rọ̀ ní kí ajá lọ́nà ọ̀tún ọmọ mo dúró ọwọ́ mi ò tó sin ọmọ mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin mo dùbúlẹ̀ yẹ́kẹ́ ọwọ́ mi tó sin ogun jù sí lọ gbogbo èsì lọ́jà àwọn òrà gbogbo èsì lọ́jà àwọn òkà àṣà àkúnlẹ̀ká ni wọ́n pèsè nílé bàbá tó bí yẹn lọ́mọ ọmọ rẹ̀ ké ti dọ́kùn ó dà tó rán ìyàwó ti dọ́kùn ó dà tó fẹ́ ẹja rẹ̀ lé o màgbóró ojo ǹjẹ́ màmá bàbá ìjọ rẹ̀ lọ́nà ọ̀tún. ó pọ̀ lórí lóòótọ́ ó dà ẹ yẹ ká lọ lé ọba sọ́lọ̀. ní agboolé bàbá wa kábíyèsí His Royal Majesty ọba Dr. Barrister ọmọ ní adélòkun abọ́lárìn kábíyèsí o ọba sọ́lọ̀ àwọn ni ọmọ arúgbó olú òkun ọmọ àmì lọ́bìsà ògùn ọmọ ògbẹ́gùn gbẹ́lá ọmọ láńsolóko ogun lùgbẹ̀dùgbẹ̀dù ọmọ kámọ́lá kámọ́jẹ kámọ́gùn kámọ́wọ́ ọmọ láyè ọmọ ogun ló rẹ̀ yìn ńlá ìwúrẹ́ ọ̀rọ̀gùn ló ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gùn ń jẹ lẹ́sẹ̀ yàrá adìyẹpọ̀ ọ̀rọ̀gùn ń jẹ lẹ́sẹ̀ gẹ̀rú adé ọmọ ajíjọlá ọmọ ajísọmọ ọmọ tewétewé ni mo rẹ̀ kọ́ ìwúwo làǹràkàrà. ó pọ̀ lóòótọ́ ó lè jẹ́ ká fò ẹ jẹ́ ká bọ́ sí ilé ọmọ wa. ọmọ wa ọmọ ẹkùn kẹtẹ ọmọ àkàsùbàbà tí ń bọ bẹ̀lẹ́rù ọmọ àkàsùbàbà tí kojú ẹ̀fọ́ mọ́ ìrìnnìmọ̀gún alágbẹ̀dẹ abẹ̀mú sékélé èsì tẹnírè a ò roko èsì tẹnírè a ò yẹnà fínáfínà mẹlágbẹ̀dẹ bọ́ ọ̀gbọ́kọ́ mi wá ìbílẹ̀ òní mùsùn wà ọmọ òkè alọ́bọ ní tìrì. ẹ̀yin èèyàn wa ń lérè pé ó kí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó tí rìn káàkiri ilẹ̀ yẹn ní olérègbè tó lè bẹ́lúbẹ́ lójú omi àyàfi ọ̀pẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ abẹ̀bẹ̀ náà rí i pé nǹkan yẹn ó kí ó dà ẹ yẹ kí a lọ sí ilé ọba alá nígbà ọ̀rọ̀. ilé ọba alá àwọn ni ọmọ ọ̀rọ̀ lọ́ba ọmọ ayé lọ́gbọ́n mẹ̀já ọkọ mẹ̀já òní kékeré ọmọ mo ní kékeré mo mú sọmọ lẹ́nu ọmọ ẹ̀rù gbàgbé ọkọ nílé ayé le ìran ìwọ̀fà nígbà yàrá lọ́ba ìyàwó kékèké abáde ọ̀yá ńlá ọmọ ayá ńlá tí ìsìnkú pẹ́ mu ọmọ bu ọ̀kan mu bu èjìká gbà àgbàsojú fẹ̀rẹ̀ gbogbo kan kó tèmi ní aláyé dọ́gbọ́n bàbá yín àgbà ó dákun sínú gbẹ̀rẹ̀rẹ̀ èdè yín alákẹ́dùn ánsálẹ̀ lóko fẹ́ yẹ jẹ abẹ́ lóko fẹ́ yẹ jẹ lọ́pẹ́pẹ́kun ọmọ àdéhùn lọ́ba ẹ̀yẹ ilé ọ̀bámu kan kó sùn láyà ó dá pásí ẹlẹ́ ọ̀bámu kan kó sùn láyà ó kiri wo ìmẹ̀jánu. máa bí lọ́ba o ọba rẹ̀ máa bí lọ́ba o. ẹ ṣeun orí mi wú bó ṣe jòkó síbí kan lé kódà ẹ jẹ́ ká tún bọ́ sí ilé ọba jòkó ní ìran. ọba jòkó ń wà mí. ọjà mama jogun mi o bó bá gùn tápà gùngùn bó bá gùn ẹlẹ́dẹ̀ agùnmọ̀dò jẹ́jẹ́jẹ́ níjọ́ ọlọ́lá ìṣẹ̀sọ́ níjọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ìjà alárèdè kò gba kólekóle ọ̀wọ̀ àjẹ́ ní ará àmúyọ̀gá ọmọ ẹ̀rú pẹ́kù nímọ̀dé mo filẹ̀ kẹta wò lẹ́kìtì ẹ̀fọ̀n ọmọ kiri mo yọ wá mo rè é wà dẹ kiri mo yọ wá mo rè é wà lẹ̀kẹ̀ kirikiri mo yọ wá mo rè é dáadé owó ọmọ eléegun sékété wúre àkúnlẹ̀ bọ òun ti sàpàtì lẹ́sẹ̀ méjèèjì ìsínsáwó ó dò mọ́mọ́ gbẹ ìkòrò sáwó ó dò mọ́mọ́ fà àti sí àtìkù láti jọ ńlá nílé ládẹ́jọ́ bí. ó lágbára o mo ti rìn káàkiri sẹ́mi ò tí ì rí ẹni tó lọ ń bùkún tó fún lẹ́bùn tó tó yìí rí gbogbo oríkì láì múwèé láì wòwé láì yẹ̀wé wò wọ́n dẹ̀ ń ka gbogbo ẹ̀ níkọ̀ọ̀kan ìjèjì ó sì kàyéfì fún mi ọ̀dà yẹ ká lọ sí ilé balógun nílùú òkè. ilé balógun kúdúkúdú sẹ́ òjò tí báàlùwẹ̀ sẹ́ ọmọ àtàǹbàtì àtẹ́jì oyè gbé ọmọ ayíbiri kádi olódi
ọmọ rárá ó ti gbóhùn rò ó ba burúburú bàbá yín pè kéèlé ó tún pè kí òde òsìkà tán pèlè ìsàgbàlá ó sì gbówó ẹyọ ló ń bẹ níbẹ̀ ní ọmọ òjò arọ̀sùsù lọ́nà hàn àdẹ̀ òjò tó pa mí ẹ̀dùn mi tẹ́bẹ̀ wà lókùnkùn ni ọmọ ọ̀bá sùn mí bí ìkìtì ọ̀rọ̀ ẹgbẹ́ mi rèé bàgbo inú àgbo ògbà mi eré ọ̀sán ni ọgbẹ́ mi lé téńté àtàbàtì nìyí. ilé àlójò. ọmọ arójò joyè ọmọ adélé tejiteji ọmọ òpa bàbá mẹ́sìn lẹ́sẹ̀ ọkọ ẹ̀mí ọlá ọmọ ẹ̀sìn ń joko bàbá mi pẹ́kẹ́ bàbá mi ètí mi mọ́ ẹ̀jẹ̀ kẹsẹ̀ adéyẹlé kí joko pẹ́pẹ́pẹ́ rẹ̀ oríkìlẹ̀ àrójò nìyẹn. ẹ̀yin èèyàn wa ń lé lágbára Ọlọ́run a ò ní gbé gbogbo ẹ̀ síta lẹ́ẹ̀kan ṣoṣo a máa bù díẹ̀díẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n bá béèrè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn a máa fi sí ìta kó rí i pé a fún wọn láàyè láti máa ṣẹni déédéé síbí fún ti sáàyè ṣùgbọ́n kó lórí pa lọ a fẹ́ gbádùn wọn díẹ̀ sí i ó sì láwọn ilé kọ̀ọ̀kan tí a fẹ́ béèrè oríkì ẹ̀ lọ́wọ́ wọn fún nítorí òní kọ́ bí kò ṣe nítorí ẹ̀yìn wá ọ̀la la fi ń béèrè gbogbo àwọn kan wọ̀nyí ká ṣe àkásílẹ̀ rẹ̀ fún àwọn ìran tó ń bọ̀ tí wọ́n lè mọ̀ láǹfààní láti bá àwọn àgbà tí wọ́n mọ̀ nípa àwọn kan wọ̀nyí pàdé mọ́ bá ń bọ̀ tí wọ́n bá ń wádìí wọ́n lè bá irú fọ́nrán báyìí pàdé bó bá dẹ̀yìn wọ́ọ̀la ó dá ilé ẹjẹmu bó ni wọ́n ṣe ń kì wọ́n. ẹjẹmu òkò ni wọ́n ọmọ ẹjẹmu ràngún ọmọ ẹlẹ́kùn ńlá ọmọ abìdí ẹkùn gbẹdẹmù òkòrèsé ọmọ wo yíra ọmọ dúógbẹrú má dúógbẹkọ ọmọ ẹrú ní sinmi ẹkọ gbọ́dọ̀ sinìyàn òkòrèsé ọmọ wo yíra ọmọ bá ẹrúkẹrú abilala lẹ́nu òkòrèsé ọmọ wo yíra ọmọ bàrà igbákígbá ni kẹ̀kẹ́ ń sọ òkòrèsé tẹ̀mí lélẹ̀ mi ò bá tẹni wá o tí mo wá ó jorí ẹni lọ òkòrèsé ọmọ ògbóbìnrin sùn lórí ẹni òkòrèsé ńlẹ ọmọ àjìdúwù kẹ òkòrèsé ni wọn ẹbí mọ ní èké pọ̀ sí ìgbàlá ni ó fi bu ẹyọ fún àyàwó wọn. pé àwọn towó ni àwọn ọmọ àwọn obìnrin rìn. wọn á náwó òkòrèsé wọn ẹbí mọ ní kòkẹ́ pọ̀ sí láéláé òkòrèsé wọn náwó lọ́wọ́. ó dà ilé ọba àfọ̀kì kó ni wọ́n ṣe ń kì wọ́n. jagunjagun ìkòyí ẹ̀sọ́ ọmọ ẹrù ọfà yábí ndólú ẹ̀kọ́ ògbólójú ogun àrọ̀nìmọ̀ tiẹ̀ lọ yọ ogun ló burú lẹ̀sọ́ òde lépe ogun ló burú lẹ̀sọ́ òkúra lójú ogun bá jà ní kò yílé adégúnlọlá ní babẹni tí lagogo tí wọn kéde ogun wà níjà ní kò yílé kọ́ adégúnlọlá ní babẹni tí lagogo tí wọn kéde ọmọ wájú báyìí ni wọn fi ń bọta ọmọ ọ̀dọ̀ fún gẹrẹ dàgbọ fàsílẹ̀ jagunjagun ló ìkòyí ẹ̀sọ́ ọmọ ẹrù ọfà. bó lè ṣe mọ gbogbo àwọn kẹtẹ ń sọ yìí láì wòwe láì túwèé wò. sẹ́ni ohun tọ́nà fún ẹni kálukú ọ̀tọ̀ ni àwọn táǹkì wí náà dàbí wòlíì láì wo sáàmù tàbí Genesis ẹlòmíì tí mo tún bẹnu rẹ̀ àwa ayé wá sọ pé wá sí bóyá ọba ni o ìgèlè ni o àtàǹbàtì ni o òkòrèsé ni o ẹ̀pọ́sà ti sọ ẹlòmíì sọ pé ọmọ òkèlá ni mẹ́wàá kìí sókèlá ọmọ òkèlá ni kí ni oríkì agbolé òkèlá ni òkèlá lóríkì tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n agbolé kọ̀ọ̀kan náà ṣe kíni wọ́n ti ní oríkì. ọ̀dà jẹ́ ká lọ bẹ̀rẹ̀ sí ilé ọba àṣàlẹ̀. ilé ọba àṣàlẹ̀ ìwọ ni wọ́n ẹni wọ́pọ̀ lóye bí ọmọ kan bí ọkọ̀ tuntun ọmọ ògbọ́bùkù òjò tó mẹ́gbádà lọ́rẹ̀ òjò ṣe tó ètí rọ̀ mọ́ ilé àwòjì ìwọ yìí wó ní sáré ògùn sì san màrìwò sáré ògùn tiẹ̀mí lọ́nà rẹ̀. ọpọlọ yìí ó kún púpọ̀ fún oríṣiríṣi o. everything is an act of God kì í ṣàgbára wa àmọ́ ṣe àwa ń ṣètò ọlọ́run lè tó pèsè làwọn sì ti mú a máa ń sọ́ra wa torí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹnu wa wọ́n jọ àtà ń sọ̀rọ̀ lọ torí sọ̀rọ̀ òun lọ gá àwọn tí wọ́n ń sọ̀rọ̀. kódà kó lórí pé a máa lọ á béèrè ilé kan sí i kó lórí pé a lọ fún ti òní ilé ọ̀dọ́dì kó ní wọ́n sì ń kí wọ́n. olùpọ̀ mọ̀ jẹ́ ọ̀yá mọ̀ jẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ ọ̀yá mọ̀ jẹ́ òpèrè ni wọ́n jẹ́ òpèrè ni wọ́n jẹ́ ọmọlé olùpọ̀ òpèrè ni wọ́n jẹ́ olùpọ̀ aláìlú ọmọ ọmọ rẹ kékeré máa mú jọba ó dàgẹrẹ wọjà àmọ jẹ ìyẹn tó bá sọ olùpọ̀ pẹ̀lẹ́ wọn lówó wọn bí wọn sọ òun á jèrè olùpọ̀ nù. ó kù síwájú bọ àlèmọ kọyàn tán lórí gbogbo ẹ̀rọ ayélujára ni. ó dà màgẹ́ ìpè ìpéjú ní àlàáfíà bó bá ti kọjá ìpè ìpéjú yóò di baba sí òsì baba sára mọ́kun ibi tá a ti máa gé pété fún ti àkókò eré gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbájọwọ́ TV ẹ má gbàgbé kẹ́ subscribe sí Àgbájọwọ́ TV lórí YouTube
kí ẹ sì tẹ̀lé wa lórí TikTok àti gbogbo àwọn social media handles wa pátápátá. Ẹ̀yin olólùfẹ́ wa náà ni ìdí tí a fi ń gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a fi ń rìnrìn àjò káàkiri láti gbé àwọn tí wọ́n mọ̀ nípa àṣàlẹ̀ Yorùbá, ìtàn, ìṣe àti gbogbo nǹkan tí ó ń jẹ́ Yorùbá gangan fúnra rẹ̀ tí à ń gbé wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣé o, àníjú báyìí lọ ní orí ètò fún tàkókò ìṣùgbọ́n kó tó di bá lọ ẹ pè nọ́mbà yín síta fún àwọn tó bá fi pé ìgbìnà ẹni tó ń sọ̀rọ̀ sí àfẹ́ mọ ẹni àfẹ́ bá sọ̀rọ̀ bóyá àfẹ́ pè fún ṣé ẹ mọ̀ CMC náà. Iṣẹ́ tí mo yàn láyọ̀ ni. Iṣẹ́ tẹ̀ yàn láyọ̀ ni. Jákèjádò pé bọ́n bá fẹ́ pè yín CMC nílùú òdì kejì àbí lọ́nà jíjìn ẹ lọ. À ń ṣe dé kó. Ẹnu ilé ọsán nìkan àti ìdìbò àgbà Hausa. Wọ́n á sọ búlẹ̀ Yorùbá wọ́n ti wọ̀. Ó dà bẹ́ẹ̀ bá fẹ́ pè wọ́n ń ṣe MC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣe MC. Ẹ̀yin tí ẹ bá sì pè wọ́n fún MC ẹ̀yin náà ní kábàámọ̀ nítorí pé Ọlọ́run bùn wọ́n ní làákàyè tí ó gbọ̀ngbọ̀n, làákàyè tó lágbára lọ́lọ́run fún wọn. Ẹ̀yin náà ó gbádùn wọn bí òyìnbó ti máa gbádùn tíì láfẹ̀mọ́júmọ́. Ó dà ẹ pè nọ́mbà yín fáwọn èèyàn. 080 6250 6527 080 6250 6527. Ó dà nọ́mbà tí ẹ lè pè wọ́n sí rèé. Lónìí a ní ọpẹ́ báyìí ni mo múni níyàwó wọn nílẹ̀ ara ìyìn báyìí ni mo ní níyàwó òkè ìjérò àdáǹdá tán ọpẹ́ àkèké tán yìí ni mo múni níyàwó wa nílé wa ràngbọ́n àga. Àní Dubai tí ẹ bá gbogbo ẹ̀yin tí ẹ bá wa fẹ́ jẹ́ ní yàjóyàjó ní gbígbóná ẹ bó ṣe ń jóná tó ń yọrùkú lálá akínyìn o akínyìn. Èmi náà lọmọ ọ̀rọ̀ lọbọ ọmọ ayé lọ́gbọ́n níbi ìjà àkọmọ ayé kí ni sọmọ lẹ́nu ọmọ bá ṣiṣẹ́ alọrọ lọba nílé ayé lọ́gbọ́n bàbá ṣiṣẹ́ alọrọ lọba nílé ayé lọ́gbọ́n kákú ṣiṣẹ́ kọrọ wa dà ní máa dẹmú dé sí ọlọba lọba máa bùkún máa bọ ìka ìgbà àgbàjú sojú kùlù máa bùkún tèmi ọba bọlọ tí mo dẹgbẹdẹgbà kérébé sí kọrọ ìrìn lọba kèrègbè dúdú gbọ ọkùnrin ẹmu funfun níbẹ̀ nú ẹmu ẹrú ni máa ń gbòdì ọkùnrin ní baba tó bí alọmọ ìwọ̀fà nígbà yà lọba àwọn ọmọ kéékèèké agbòdì ọ̀yà lábẹ́rú bá ń gbá ọmọ àgbà gbá tiẹ̀ ìwọ̀fà gòdògbò àwọn ìwọ̀fà gòdògbò nígbà yà lọba lọ lórí ètò yìí wọ́n bá tún nígbà míì ìjẹ́ ká tún máa pàdé ní kú àwa náà ò ní kú bá wá níbẹ̀ kí gbogbo wa pátápátá ká máa fi àìkú báyìí ká fi dẹ́gbẹ̀ra ó dàbọ̀ ó dìgbà kan náà.